jẹ́ kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí láti gbóhùn mi ojú yín ò ní fọ́ lágbára Ọlọ́run ojú náà ò ní rí lédè yín tìta ò ní rí lédè yín láṣẹ Èdùmàrè àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o iṣẹ́ ìsìn yín ò ní dìbàjẹ́ oko àtijẹ yín kò ní doko ìparun lágbára Ọlọ́run ntí kálukú wọ́n jẹ́ lakúkú wá káàkiri lójoojúmọ́ àní pàdé ntí yọ jẹ́ wa well ẹni tí kò pé ẹ bá yè lọ́mọ à ń lọ ẹni ìjà ọba nípèrè lọ́kùnrin ibi ayé bá mi dé yìí o bàbá mo mọ dúpẹ́ tèmi Ọ̀làndó ọ̀wọ̀ lọ́kọ́ bẹ́ẹ̀ lórin ọ̀rọ̀ kan ló jẹ jáde àwọn ọkọ àtìyàwó kan ni wọ́n jọ ń fa nǹkan kan mọ́ra wọn lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé yín náà gbọ́ nípa rẹ̀ àwọn ọkọ àtìyàwó tí wọ́n gbéra wọn lọ sí orí ètò kan ní Àgídìgbò tí wọ́n ní wọ́n bímọ 4 fúnra wọn bí kankan ò ṣe tọkọ ń bẹ̀ mo mọ̀ pé tí màwọn tí mò ń sọ nípa rẹ̀ mo sọ̀rọ̀ nípa ọkọ àtìyàwó Mr. Kọ́láwọlé Ọlánrewájú àtìyàwó ẹ̀ tí wọ́n pè ní Olúwatóyìn Tìlà àwọn méjèèjì lọ́rọ̀ wọn jẹ́ kàyéfì fún wa níbi oṣù bíi mélòó kan sẹ́yìn àbí lọ́dún tó lọ ní wáyé pé lọ́dún yìí náà ni nínú ọdún tá a wà yìí náà ni ńgbà tí wọ́n àpíà lórí prógrámù Oríyọmí Hamzat wọ́n ní àwọn bímọ 4 fún ara àwọn ìkan ọmọ ọdún 16 ìkan ọmọ ọdún 12 ìkan ọmọ ọdún 8 ìkan ọmọ ọdún 5 gẹ́gẹ́ bí lójú ìwòye oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n fi ojú ìwòye wọn hàn nígbà yẹn báwọn ṣe rí kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n majority ló ṣépè fún arábìnrin yìí pé ó ṣe wá dájú tó báyìí ńgbà téèyàn bá bímọ 4 fọ́kọ ọkọ tó lóun ti fẹ́yàwó òun for the past 16 years tó wá bímọ 4 tí kankan wàá jẹ́ tọkọ ń bẹ̀ bí wọ́n ṣe ń sọ táwọn èèyàn ń ṣàríyànjiyàn lé lórí báwọn èèyàn ṣe ń bú ìyàwó ni wọ́n bú jù bẹ́ẹ̀ ni àwa kan ń sọ wípé ẹjá wò ó dọ́sí mi pé ọkọ láyà ò bóbìnrin lájọṣepọ̀ láàrin 16 years bájọṣepọ̀ bá wà ń bẹ láàrin wọn kí ló dé tí ẹ̀ ò wá doyún rárá ntọ́jà kàyéfì lórí ọ̀rọ̀ arábìnrin yìí ò ní wípé àwọn ọmọ 4 tó bí kì í ṣe bàbá kan ló bí 4 fún well eégún fógún òòṣà fòòṣà bó bá ti wo lóró ni ó ṣe nǹkan ẹ̀ o òkú tí ì ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ ntó wu kálukú ló lè fara ẹ̀ ṣe ẹni tó wo obìnrin ló lè bímọ fún kò dé anybody lọ́wọ́ láti jẹ oúnjẹ alẹ́ tàbí láti jẹ oúnjẹ àárọ̀ tàbí láti jẹ oúnjẹ ọ̀sán kọ́dẹ sọ pé kẹ́ntì ń roko ọmọ roko pàpà síbẹ̀síbẹ̀ náà Yorùbá máa sọ wípé ntọ́ yẹni lọ́ yẹni okùn ọrùn ọ̀dá lọ́rùn adìẹ ó tó wá ya adìẹ kò tó dá afẹ́ tó mu dání wípé àwọn obìnrin bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé arábìnrin ó disgrace àwọn obìnrin ó bójú àwọn obìnrin jẹ́ in fact she's a disgrace in the aláwùjọ àwọn obìnrin gbàdúgòjì rò wájà well èmi náà wà nínú àwọn tí ó sọ̀rọ̀ díẹ̀ ń gbà yẹn mi ì sọ lórí afẹ́fẹ́ rárá o mi ì discuss nípa ẹ̀ rárá mi ì sọ anything nípa ẹ̀ rárá until lẹ́nìí tí mo wá gbọ́ wípé result DNA míì tí wọ́n ṣe ó ti jáde result ó wá jáde result wá reveal pé kò sí kankan náà àwọn ọmọ yẹn náà tó jẹ́ ti Mr. Kọ́láwọlé n tó wá prompt mi láti sọ̀rọ̀ ni pé Mr. Kọ́láwọlé yìí wá ń sunkún mo á wò pé kí ni ń palékún ọ̀rọ̀ tó sojú ìlú ọ̀farasin ní tí wọ́n gangan ti mọ̀ fúnra ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó fi ṣe DNA tẹ́lẹ̀tẹ́lẹ̀ in the first place nítorí pé ìrìn tíyàwó ẹ rìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó rìnrìn kurìn ó ń ṣe gbá ó ń ṣàwò kí wá ní rìn kurìn tí arákùnrin sọ wípé ìyàwó òun rìn nígbà yẹn according to ìròyìn tí a gbọ́ òun ni pé ó dàbí ẹni pé ibi tí ọkùnrin yìí kọ́lé sí possibly bóyá ìyàwó ẹ̀ náà kọ́lé sí tòsí ibẹ̀
now ìyàwó wa kúrò nílé ọkọ ẹ̀ ó lòun ọ̀fẹ́ mọ́ ó wà lọ ń gbélé ìta rẹ̀ ilé ara tiẹ̀ ti ń gbé ọkùnrin míì wá ń ka mọ́ bẹ̀. That is one fashion. Fashion kejì ni wípé ẹni tí woman yìí tó ń fẹ́ tàbí tí ń yàn lọ́rẹ̀ẹ́ ilé ẹ̀ ò jìnnà sí ilé ọkọ rẹ̀ gangan ìyẹn ló prompt ọkọ tó fi sọ wípé kéèyàn máa jẹ nǹkan yàn kó tó máa fi yàn lójú kò sábà sí ara ẹni tó lè gbá láàrin wa o ńlá fi pé gbogbo ara ajá kọ́ ni lè gbàrú ẹ̀ kéegun ọ̀wọ́lé kájọ́ ọmọ gbò gbogbo ara ajá kọ́ ló lè gbà lóòótọ́ là á máa sọ pé gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ là á dá lóhùn bọ́tì gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ là á dá lóhùn túmọ̀ sí pé bájá bá gbóni lọ́nà ọjà kò yẹ ká yòkúta sí tàbí kò yẹ ká yọgi sí tàbí kò yẹ ká jágbe mọ́ tàbí kò yẹ ká dá lóhùn because èèyàn bá dá lóhùn ó possible kọ́ máa léèyàn ó possible kó gé ni jẹ now ńgbà tọ́rọ̀ wá rí báyìí máà nìyí wá pariwo síta pé káwọn ọmọ nàìjíríà ó gbà wọn o obìnrin tó ń fẹ́ fọ́dún mẹ́rìndínlógún bímọ mẹ́rin kò sí lè tọ́jẹ́ tó ń bẹ̀ ntí ó jẹ́ kàyéfì tí ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún anybody tó bá ní mọ̀ nípa story yìí ni pé ńgbà tí n bá bímọ mẹ́rin mo náwó nára lọ́jọ́ òkú mọ́ ọmọ tí ò kì í ṣe tèmi tí àwọn mi dẹ̀ mọ̀ pé kò ń ṣe tèmi ṣùgbọ́n tèmi ò mọ̀ pé kì í ṣe tèmi kò sí bí èèyàn ṣe strong tó ìyẹn ò ní rẹ̀wẹ̀sì ọkàn o. Mr. Kọ́láwọlé jẹ́ ẹni tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ tẹlomi ò tó bẹ́ẹ̀ tí wọ́n fi ní stroke ọmọ mẹ́rin 16 years 12 years 8 years 5 years káwá bèrè wípé bo ni kí Mr. Kọ́láwọlé ó ti bẹ̀rẹ̀ padà but lo and behold láti ìgbà tí wọ́n ti kóra wọn lọ sórí rédíò tí màní ti sọ pé òun ṣe DNA ọmọ kan níbẹ̀ pé kì í ṣe tòun kó tó di pọ́n sọ wípé wọ́n máa ṣe DNA àwọn tó kù láàárọ̀ ni mo wá rí èsì DNA wọn pé kò sí kankan náà ọmọ mẹ́rẹ̀ẹ̀rin náà tó jẹ́ ti Mr. Kọ́láwọlé gbàtán béèrè lọ́wọ́ ìyàwó tán sọ fún ìyàwó fi rìsọ́ọ̀tì hàn ní tí ìyàwó ìsọ ni wípé òun ò lè gba èsì DNA gbọ́ torí pé òun mọ bóun ṣe lóyún àwọn ọmọ òun ọ̀dà tó bá wà mọ bóun ṣe lóyún àwọn ọmọ ẹ̀ bóun ló ṣe lóyún wọn ìyẹn nìkan ni ò lè sọ. Having said that n tó ń pa Mr. Kọ́láwọlé lẹ́kún kò sẹ́ni tí ò lè pa lẹ́kún ṣùgbọ́n ní tèmi fi rò wípé kò yẹ kó lè pa lẹ́kún mọ́ ò ní wípé ntọ́ náà ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó ti mọ ibi tó máa wó sí tábà kan parọ́ tanra wa ló kù bó bá wá ń sunkún nìsín kí ló fẹ́ kó ṣẹlẹ̀ ṣé yóò fi tìpátìkúkù gbọmọ ọlọ́mọ ni ìyàwó ni yóò gbà padà ni yóò sọ pé ó ṣèèṣì ni àbí yóò sọ pé káwá bímọ míì fóun ni àbí yóò sọ pé káwá fẹ́yàwó míì fóun ni àbí yóò sọ pé ká bóun jà láti gba ọmọ tí kìí ṣe tiẹ̀ fún ìdí ẹkún yẹn nìkan òun náà ni mi ò mọ̀ ń bẹ̀ kí ló wá prompt mi láti sọ bẹ́ẹ̀ ni pé láti ṣe nǹkan tí mò ń ṣe ni pé ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ program yìí ni pé ẹni tí kòkó ẹ̀ bá yè nìkan ló máa lọ ìdá ọjọ́ téèyàn bá dàgbà tó dògbú tó wá kú ló tó máa yẹ ọmọ tó bí o obìnrin lọ́mọ ẹ̀ ń tọ́ lọ́mọ àwọn mistake kan tá a máa ń ṣe ni pé ọmọ ìjọ mi ọmọ yẹn jọ ẹ́ ọmọ lè jọ yàn kó má jẹ téèyàn ó máa ń wà coincident sometimes ọmọ ọjọ́ kò dẹ̀ ní jẹ́ tiẹ̀ because gbogbo àwọn tó ṣèkó wọn lórí ọmọ yìí ṣé kò jọ wọn rárá ni ṣé ní ọmọ mẹ́rin kò wá sí kankan tó jọ Mr. Kọ́láwọlé bí ó bá jọ Mr. Kọ́láwọlé wọ́n lọ fi wé ìyá kan wọ́n lọ fi wé bàbá kan nínú ìdílé wọn bàbá kínní lọ́mọ ìwá lọ grandma lọ́mọ ìwá lọ grandpa lọ́mọ ìwá lọ wọ́n á rí nǹkan kan sọ yọ́dọ̀ yẹn kan nínú ìdílé yẹn and again ẹni tó sùn tí oyún ó possible kó yan ọjọ́
torí pé òye kan yé mi pé tó bá pẹ́ tí lọ́kọ-láyà ti wà wọn a máa jọra wọn tọkọ-tìyàwó tí wọ́n bí wọn nulẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o tán ti jọ ń gbé tẹ́ bá wò wọ́n láwò òfin ẹ̀rí pa àwọn méjèèjì ti ń jọra wọn ọlọ́run ló mọ bóyá ṣe bẹ́ẹ̀ now ọ̀rọ̀ lọ́wọ́ á rí bó ṣe rí yìí sista Tóyìn ìgbà tí kéèsì yẹn ṣẹlẹ̀ dáadáa mo try láti bá a sọ̀rọ̀ at least kí n má gbẹ̀gbẹ̀ ẹnìkan dá kí n gbọ́ our own side of the story ìgbà yẹn ni mo gbọ́ wípé ó ti kú òní kiri pé àwọn youth kan sọ pé wọ́n fẹ́ ṣe léṣe nǹkan torí ẹ̀ ó ti kú òní kiri then ẹ̀rù ń bà á nígbà yẹn so n tó lè sọ fún mi ni pé ó máa get back sí mi kò bẹ́ get back sí mi mo pè é lẹ́ẹ̀kan kò pí kọ́ mọ́ mi dẹ̀ bọ́dà láti bá a sọ̀rọ̀ mọ́ because oríṣiríṣi àwọn èèyàn ló sẹ̀ǹdì ẹ̀ sí mi ìdí tó jẹ́ kán sẹ̀ǹdì ẹ̀ sí mi ni wípé wọ́n pè ní akéèrè igi yóò bèlà ìdí ni pé ìlú mi ló ti wá ìlú mi ló ti wá apart from pé wá láti ìlú mi èmi àtàwọn ẹgbẹ́ ẹ̀ àjọṣe kékeré ni so ó jẹ́ èèyàn tí mo mọ̀ and that is the reason why tí mo fi ní okay let me just listen to our own side of the story ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí pé ẹjọ́ ò kì í ṣe tẹni ká má mọ̀ ọ́ dá mi ò nítorí pé ayé da yé òyìnbó ká dojú egbò délẹ̀ mi nítorí pé ó já torí pé ó ti súnmọ́ mi ká wá fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ntí ọ̀dà kò lóko méjì tá a fẹ́ fún kò dáa náà ni gẹ́gẹ́ bí obìnrin because ó possible ká tó rírú ẹ̀ láàrin wa olóyún òbímọ ọdẹ parọ́ gbé fọ́kọ ẹ̀ ọdẹ mọ̀ pé kì í sí ọkọ ẹ̀ lónìí ó wá jẹ́ kẹ́ni ẹlẹ́ni mọ̀ ṣìnà sí bàṣá o because irú àwọn ọmọ bẹ́ẹ̀ with due respect wọn ò yàtọ̀ sí ọmọ ẹyẹ orí tá a sì fọ́mọ ẹyẹ ó máa gbé at any moment n tó wà lẹ́mìí ẹyẹ ni pé lẹ́yìn ọmọ ẹyẹ ni pé kó gùn yẹ kó dẹ̀ fò lọ náà tí DNA ti reveal pé àwọn ọmọ yóò kì í ṣe ti Mr. Ọláríwájú the last thing tó kù tó lè ṣe òun náà ni kó release àwọn ọmọ yìí tàbí kó sọ fún ìyá wọn pé kó kó wọn lọ fún bàbá wọn yóò jẹ́ bànújẹ́ fáwọn ọmọ because ẹni tí wọ́n ti rí gẹ́gẹ́ bàbá wọn lélẹ́yìí lọ́jọ́ ní gbogbo ọjọ́ ayé wọn so láti wá sọ fún wọn pé bàbá yìí kọ́ ni bàbá yín mọ́ o yóò nira díẹ̀ láti tún wá wà lọ́dọ̀ ọrú bàbá yẹn yóò tún nira díẹ̀ because n tí wọ́n ń pè lẹ́jẹ̀ ọjọ́kọ́jọ́ táwọn tí wọ́n jẹ́ rí biological father fáwọn ọmọ yìí tán bá ti mọ̀ náà ni wọ́n wá claim ọmọ wọn tàbí kí wọ́n béèrè lọ́wọ́ arábìnrin pé òkúta sáti sin ẹsẹ̀ rẹ̀ ti yọ̀ ta ń ta bò mọ́lé tí lè fi jó gbogbo ayé ti mọ̀ ń tà ń da sọ́ọ̀bù aṣọ ti ká kúrò lórí ẹ̀ gbọ́mọ àbí káfẹ̀yìn fẹ́ lẹ́yìn bẹ́ẹ̀bì tí o bá pe kú mọ́ yóò sáfẹ̀yìn fẹ́ lẹ́yìn bá mú nǹkan tọ̀dọ̀ mi so gbogbo àwọn eléyìí bí ìgbà téèyàn fẹ́ tún ìtàn ilé ayé àwọn ọmọ kọ ló ṣe rí now trauma yẹn possible kó má lè kúrò lára àwọn ọmọ because tí mo rí lára ìyá àwọn ni wípé confidence wà ṣe ló dàbí ẹni pé màmá ṣe nǹkan tó ṣe tàbí ó ti múra lẹ̀ fún anything tó lè jẹ́ outcome ẹ̀ ẹni tó ti wà prepared kò sí nǹkan méjì tẹ́ fẹ́ ṣe fúnrú ẹ̀ ju wípé ká fi sílẹ̀ sọ́wọ́ dájọ́ ẹ̀rí ọkàn máàlù yìí ni mo pity gan Mr. Kọ́láwọlé because ogbólọ́dà kòkò lọ́lẹ̀ ó possible kó jẹ́ pé òun gangan ní àrùn tàbí àìsàn kan nínú àgọ́ ara ẹ̀ tí ń bá jà láti ìjọ yìí tó fi jẹ́ wípé kò lè fún èèyàn lóyún tàbí nǹkan ẹ̀ ò lè dọ́mọ́ bóyá ó dẹ̀ máa ṣe bóyá ó dẹ̀ lè dọ́mọ́ bóyá kò ṣe sásìkò bóyá ó kàn wà very very unfortunate ni because mi rò pé ó yẹ kéèyàn wà unfortunate lórí ọmọ mẹ́rin ká sọ wípé méjì jẹ́ tiẹ̀ méjì kìí ṣe tiẹ̀ tó asọ̀pálẹ̀ alhamdulilayi pé kìí ṣe gbogbo ẹ̀ ò lọ sí rárá fẹ́ at least yóò mọ̀ mú mi lé méjì yẹn
ká sọ pé mẹ́ta ló jẹ́ tiẹ̀ tẹ́yọ kan kì í ṣe tiẹ̀ á sọ pé ọlọ́run ò ṣe é síbẹ̀ yọ kan náà ní ìṣe tiẹ̀ kó fọmọ́lẹ̀ fọlọ́mọjáre mẹ́ta yẹn ti tó ká sọ pé ọmọ kan péré ló jẹ́ ti Mr. Kọ́láwọlé inú ọpẹ́ náà lọ́wọ́ wípé ọlọ́run ò jẹ́ kó òun ṣe wàhálà sásán ilé yìí ti tó láti jẹ́ ọ̀rá fìdíyà fóun but nínú mẹ́rin ìkan kò kí ń ṣe tiẹ̀ now nǹkan wá ń bẹ lára bọ̀dá nǹkan ò sí lára ẹ̀ ó lárùn okọ̀ lárùn ìyẹn ò kí ń ṣẹjọ́ tó wà ńlẹ̀ ẹjọ́ tó wà ńlẹ̀ ni ẹjọ́ ìyànjẹ pé wọ́n yànjẹ ẹni tó dẹ̀ yànjẹ ni arábìnrin wa ó wà very very unfortunate so now ẹ̀yin obìnrin because madam ìwọ náà ń wò mí báyìí lára àwọn ọmọ tó bí tó pè ní tọkọ ẹ wọn ń ṣe tọkọ ẹ o ọdẹ mọ̀ ó ṣe try láti kàn déédéé mọ́mọ́ yìí kò lé lọ fún bàbá ẹ̀ bọ́kọ ẹ bá béèrè tàbí kí wọn náà dẹ̀ kò lé fọkọ ẹ because tá a bá sọ pé kó jẹ́wọ́ fọkọ ẹ wípé dáàdì kínní ẹ̀yin kọ́ lè bí lágbájá o kọ́lọ̀ ń jẹ́ kórí ẹlòmíì ò sùn lọ́rùn ẹ̀ ni o kọ́lọ̀ ń jẹ́ kórí ẹlòmíì ò sùn lọ́rùn ẹ̀ immediately tó bá ti sọ̀rọ̀ yẹn tán because gbogbo arajá kọ́ ni lè gbà gbogbo ọkùnrin kọ́ ló lè take it easy Mr. Kọ́láwọlé is like a pastor very very gentle and cool gentility ẹ̀ wọ́n ti take it for stupidity ẹnìkan kì í gbọ́n tán bọ́lọ̀ ọba ṣe dá kálukú wa wálé ayé la ṣe máa ṣe bọ́lọ̀ ó ṣe dá máà nìyẹn ló ṣe ń ṣe ọlọ́run fi ṣèkà fún olóòdẹ fi ṣèkà kì í dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní pé kéèyàn gentle gbogbo wa náà kọ́ la wálé ayé pákà ń leke tán bá wá fi gentility àbí gentleness èèyàn tán bá fi rẹ́yàn jẹ ìmọ̀ ń dùn yàn púpọ̀ so jẹ́ nǹkan tó dùn mí níwọ̀nba tàbí tó dùn mí wọnú egun wọ́n mú fẹ́ kẹ́ fún mi ṣẹ́jú bíi méjì God bless you. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékètéńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ní MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólú iléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 09129074004 bákan náà iléeṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com MDT Clearing Freight and Logistics assure delivery. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálẹ́ ẹ má kà pépà bò ẹ kọ̀ sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò
ẹlòmíì ìdẹ̀dà arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ ti ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́tí lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ yẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sátúpẹ̀ sí àyè ẹ̀ ó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni bọ́tẹ́ hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ pọ̀ sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ pọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ pọ̀ sí wa pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó ti ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kí ẹ wà ní Spain kí ẹ wà ní UK ibikíbi tí ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tí ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè yín ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn ó ṣètò àti bó ṣe yẹ gbogbo ibi tí ẹ bá wà lè dòrí wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà sápákan ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdédé máa skip ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia kọ ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last but not least ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà
àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awíkonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awíkonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. ẹni ló kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀fọ́ ló kú tìwọ́tìwọ́ ògbólógbòó àgbàdókú tòun ṣe wùdàgbà lọ́rùn lọ́dún bá fọ́ mi là lọ́jọ́ tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé tí wọ́n fi ògèdè kó rẹ̀ lọ́rùn ó ní ẹ̀ ó ní mo gbọ́ ó ní pípọ́ tí mo gbọ́ olórí mi ni ò jẹ́ jẹ́ wọn ibi tójú rí àyà mi ni ò gbé ẹnu ọ̀gbọ́dọ̀ sọ lọ́wọ́ àyè o. ẹni ìjà ọba nípẹrẹ lọkùnrin ń bí ayé bá mi dé yìí o bàbá mo máa dúpẹ́ tèmi. So mo rí lìpìtì Mr. Kọ́láwọlé Ọlárẹ̀wájú àánú Olódùmarè kò ní fi ọ́ sílẹ̀ o. Ọlọ́run dákun lọ padà náà lásọ. Ọlọ́run pèsè bántálẹ́, Ọlọ́run dẹ̀ pèsè ìyàwó rere. Àbá oníyìgì tú o, àwa kì í bá yẹn kọ̀ ìyàwó o, because at the end of the day ẹ lè parí ẹ̀ síbi pé kí la fẹ́ ká yí ọ sọ jẹ́ káwọn ọmọ ọmọdé ó kọ́ mi lọ, tàbí pé tí n bá ní mo kọ́ nísìnyí kí la yí fẹ́ sọ. But mo nígbàgbọ́ wípé mi ò rò pé ó lè rí bẹ́ẹ̀. Advice ni mo fẹ́ fẹ̀yìn obìnrin tó kù, bọ́yẹ̀ ti gbérù gbèsè bẹ́ẹ̀ rí, ẹ ṣàtúnṣe o. Kò ní dáa kẹ́ ẹ lóko èèyàn lọ́rùn, kò ní dáa kẹ́ ẹ gba ègó sórí, kò ní dáa kọ́ ọmọ sọ̀kò pa ẹ́. So ẹ try láti ṣàtúnṣe. Ajá ò ní rorò kó sójúlé méjì. Bí èèyàn bá ti wà nílé ọkọ, ẹni tó dì mú yẹn làgbélébù tiẹ̀. Kò sẹ́ni tó pé o, kò sẹ́ni tó mọ̀ o, kò sọ́kùnrin tó dáa ju ọkùnrin kankan lọ. The same thing ní gbogbo wa. Anybody tó bá ti ní ọkọ tàbí ìyàwó kó yàgò fún distraction. ọ̀kan gan-an lálákè sọ. Ẹni tí bá ti ń wọ̀ tún ti ń wò sí distraction ni. Oríṣiríṣi èèyàn ni ó distract ẹ. Oríṣiríṣi ọkùnrin ni ó distract obìnrin, oríṣiríṣi obìnrin ni ó distract ọkùnrin. Ṣùgbọ́n ẹni tó bá ti tẹjú mọ́ wájú tí ọ̀wọ̀ ẹ̀gbẹ́ kò ní láǹfààní àti rí distraction. Àánú Olódùmarè nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wá sílẹ̀. Àkàndá ọ̀rọ̀ Awíkonko ń dàgbére ti kúkọ́ tàrùn kọ́. Á tún láǹfààní àti tún pàdé títí ìgbà náà. Ẹ má ṣe ń tí ń gò ní ṣe, ẹ má jà, ẹ má fàjàngbọ̀n, ẹ má bá wọn dà lúrú. God bless you all. Ẹ like ẹ follow page mi lórí Facebook, Awíkonko Live, Awíkonko Live, Àkàndá ọ̀rọ̀ Awíkonko, Awíkonko TV. Ẹ subscribe sí YouTube channel mi, Àkàndá ọ̀rọ̀ Awíkonko TV, Àkàndá ọ̀rọ̀ Awíkonko TV, Awíkonko TV. Ẹ wá èdè Yorùbá TV. Bí bá wà ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ̀ mí, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì, àjò àṣẹ o.